Lórí Aláṣeyọrí TV náà ni o, a ní nǹkan tuntun tá a tún mú wá fún yín lóní kẹ̀ǹkẹ̀lúkẹ̀ àjààbalẹ̀ ní àfi bí ẹmu kọ́lọ́kọ́. Ẹ wo fídíò tó wà lójú amóhùnmáwòrán yìí. Orúkọ mi ni Odùọlá Kazeem. Mo fẹ́ sọ ìtàn tí ojú mi rí lórí iṣẹ́ ọdẹ. Ìlú wo lẹ ti wá? Ìlú Akísàwẹ̀ ni. Akísàwẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọ̀yá Lágẹ̀lú local government. Ẹ sọ rírí yín fún wa. Ìrírí mi ni pé ní ọjọ́ kan mo ti múra mo ní mò ń dẹgbó lọ. Mo bá bọ́ sí igbó kan à ń pè ń gbó láǹtìrì. Mo sì dé igbó lọ́jọ́ náà lọ́hùn. Òkété kan mo kọ́kọ́ rí. N tí ẹ fẹ́ pòkété. N bá tó kò mbẹ́. Mo ń dẹgbó lọ. Mo rí ẹtu. Nígbà mo rẹ́ tu mo yìnbọn sí. Ìbọn mi ò dùn. Mo tó bá sí. Mo tó yìnbọn sí. Ìbọn mi ò dùn. Ẹtu ń bá lọ. Nígbà mo máa lọ ṣáṣáṣá n bá rí ọ̀rẹ́. Nígbà mo yìnbọn sóòrẹ́ mo yìnbọn sí ìbọn mi dùn. Mo pa ọ̀rẹ́ wọn. Ǹjẹ́ ń gbé ọ̀rẹ́ mi báyìí? Bí ìgbà dì mọ́lẹ̀ mi kí láà lè ṣẹlẹ̀. Ọ̀rẹ́ tí mo ti pa. Mo fà kó sí gbé. N bá padà. Mo bá wálé. Mo wá sọ fún bàbá mi. Bàbá mi sì ń bẹ láyé ìgbà ní Odùọlá Gini jẹ́. Kọ́lọ́run bá ń fọ̀run kẹ́. Bá fún mi ní àwọn sẹ́kọ̀. Ó ní padà sí gbó. Nígbà mo padà gbó. Ẹtu tí mo kọ́kọ́ rí tìbà mi ò rí mo kọ́kọ́ pa. Nígbà mo gbé ẹtu tán mo gbé ọjà kó ẹtu. Wọ́n á ṣẹ̀ gbá bí ọ̀rẹ́ ń lọ. Wọ́n á ró rẹ̀ mo gbé. Nígbà tó dijọ́ kẹta rẹ̀ wọ́n á lọ gbó kan. À ń pè ní gbó Bẹ̀ní. Létí ajé ọgbó. N bá tó ń dẹgbó lọ títí mo ti ẹ̀ débì kan. Bí ìgbà ń dáná ń bẹ̀ ni. Ooru mú mi sí. Kí ló lè ṣẹlẹ̀ nínú igbó yìí? Bá mọ̀ kí ní ẹ̀rọ tí bàbá mi fún mi ọmọ sẹ́wọ̀n. Bá ìràwọ̀ méjì mo fi bọ́jú mo fi bọ́ra. Nígbà àwọn ò tún rìn sáà. Mo lọ́gẹ̀dẹ̀ kan mo pa. Nígbà mo tún rìn sáà. Mo tún pa ọ̀yà kan. Mo wálé. Bí òtútù bí ọ̀sẹ̀ mẹ́ta. Mo bá tó lọ igbó Hallelujah lọ́nà gidigidi. Bá dẹgbó lọ mbẹ̀. Mo kọ́ rí màlúkò kan. Mo yìn. Ìbọn mi ò bá. Bá tó padà gbó. Gbọ́ pé n ò tiẹ̀ mọ̀ nǹkan náà tí ń jà ń pariwo. Kí ni bá ké bí ẹyẹ kan ṣà ń ké. Irú ẹyẹ ní a máa ké ń gbó yìí. Kí ló ṣe máa jú bàbá mi? Igi àdúgbò ìbà rẹ o. Igi àdúgbò ìbà rẹ o. Mo ní àdásí ní mọ̀ ọ̀bọ̀dọ̀ wọn mọ̀. Wọ́n ló fi sẹ́ẹ̀lì lọ o. Mo ti bá ń ṣẹlẹ̀ nínú igbó ìkí mà lónìí o. Bá mọ̀ kí ní atọ́ tí wọ́n fún mi. Mọ́lá. Bá bẹ́ẹ̀ sì kọ́ ti dẹ́gbẹ̀ lọ. Gbọ́ pé mo bá rí gàdà táwọn wí. Ó wo náà. Mo yìnbọn sí. Gbìrà. Lẹ́ẹ̀kínní ó sá dùn síbẹ̀ ni. Ìkì ìbọn méje mo yìn sí. Nígbà mo yìn ìbọn tó dórí méje ló tó ṣubú lulẹ̀. Ọjà bẹ ògàlà. Nígbà ń dínú rẹ̀ a bá àdó kan nú ẹ̀. Àdó ìjàmá. Màá ní a bá olúọdẹ mẹ́rin akọni Akísàwẹ̀ dáadé òsì ní Adéǹjì. Mo pa àgbọ̀nrín kan ní tí mo sì bá nú ẹ̀ ní o. Bàbá ni ó ní tá fi ṣiṣẹ́ náà láìsí. Ní a bá mú àdó ní a bá kó yọ. Àkóṣẹ́sì àbájò. Wọ́n ní ilé yìí oníbíyè ṣe máa lò fún ẹnikẹ́ni tí ọba ní ìdí ọmọ tàbí bí ọmọ máa ń kàn. Tá a bá ti fún báyìí ní báyìí rí. Tó bá sì bí màá tán àsìjẹ́ rẹ̀ á tún ṣe fún. Mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ni ó máa rí bẹ́ẹ̀. Bá jú bàbá mi ìbá yín o. Òsì dúró lọ́dẹ òsì ní Adéǹjì mi náà. So kò jẹ́ nǹkan tí mo rí nínú igbó Bẹ̀ní ní ọdún náà. Lóko ọjọ́ kan mo yìnbọn sí ẹtu kan ní igbó Akásá ní pé gbó lọ́nà òkè yìí náà. Mo wá yìnbọn sí ẹtu yìí. Mo ti ẹ̀ pa. Nígbà mo yìnbọn sí ẹtu gà tí mo yìnbọn sí ẹtu tí mo wojú ẹ̀. Kí láà lè mẹ́tu tí mo yìnbọn sí lórí tó yẹ kó máa sáré káàkiri. Tí mo tún wá ń dààmú láti fi rí mú. Nígbà mo sá mú ẹran yẹn. Nígbà tí wọ́n gbé ẹran. Ó di wípé àwọn tó ní gbó ní gbogbo ìgbà mo máa pẹ̀ra wọn. Ní ìfà wọn lẹ́ran jẹ. Àwọn làwọn lélẹ̀. Ilé yìí ò ní gbé lọlé. Á gbé lọlé.
aṣáàgẹ̀ ẹran mọ́ra wa lọ́nu àpẹ̀tù ọbẹ̀ ó mú bi ìtàn mi mú bi orí nígbà mo délé mo ṣàlàyé fáwọn àgbà wọn ní kò sí tí ó ṣẹlẹ̀ pé ní èso òtútù wọn tún máa fi pa mẹ́ni nígbà wọn lọ gbómi nígbà kẹsàn-án ẹtù 5 mọ́ pa bí mo ṣe ń fi iṣẹ́ ń pẹ̀tù nù lọ́ní ìgbẹ́ tí mo rí bí àìhà ní pé bá a ṣe máa dẹ̀gbẹ́ tá a máa ṣe ìhà ẹ̀mú a máa pẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n ìdìbò ń bẹ́ẹ̀ yìí tí mo wá hà ní pé ní ọdún kan adẹ̀gbẹ́ ní igbó ọ̀nà igbó Ìlọ̀rọ̀ bàbá ń bẹ láyé ńgbà náà kó tó kú á lé ìdọ̀yà táwọn ìpọ̀ náà bá ọ̀yà ní wọ́n pẹ̀ ní máa tí ò ti kú ọ̀yà wọn ti rí tó ti pàbámà lọ́tí orí yìí tí wọ́n ti yìnbọn sí lọ́tún yìnbọn sí lọ́sì mọ́sá pa ọ̀yà ńjọ náà ọkà bàbá sáà torí àgbà ọdẹ ni ọmọ ìlọ́pọ̀ yà ó tó pẹ́ràn mi irú kẹ́àrí bàbá sáà lérí lọ́jọ́ mọ́ ọlọ́run sátọ̀kẹ́ mi kò tó pẹ́ tó kan nígbà wá parí ìgbẹ́ wọ́n sá lè rí ní sínú èmi máa jẹ́ kàkẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ gidi mọ̀dẹ̀gbẹ́ lọ lóru n ò rí nǹkan kan pa mọ̀dẹ̀gbẹ́ ọ̀sán n ò rí nǹkan pa mo bá yọlẹ̀ yìí ní ẹran n bá yìnbọn lé bá yà yín dànù ni mo bá sọ fáwọn bàbá mi kí ló dé wọ́n lélẹ̀ ti dì lọ ni wọ́n ní kọ̀ wá sí ìtọ́jú n bá sọ fún bàbá mi náà bá kó sẹ́ lóríṣiríṣi èmi náà bá lò nígbà àdẹ̀gbẹ́ mi báyìí tí ọmọ àdẹ̀gbẹ́ wá àgbọ̀nrín mọ́kọ́ pa mo tún pẹ̀tù kan ṣùgbọ́n kó tó pé gbogbo yẹn ṣẹlẹ̀ lórí àmọ́ àdẹ̀gbẹ́ ọ̀sán bí mo ṣe rí i pé láàrin ara wa ọdẹ ń bínú ara wọn a sì máa dira wọn lọ ṣùgbọ́n wọ́n dì mí lọ́dún náà lọ́hùn ṣùgbọ́n mo padà borí rẹ̀ náà ni so láti gbà yẹn irú rẹ̀ ṣẹlẹ̀ sí mọ́. ọjọ́ kan àdẹ̀gbẹ́ wà lọ nígbò kejì a bẹ̀rẹ̀ sí lẹ́ran kiri sọ́tọ̀ lọ́sì bí ọ̀pẹ́ agbọ̀nrín bọ́ ẹnìkan yìnbọn lukọ́ pa ẹnìkan yìnbọn tiẹ̀ ìbọn rẹ̀ pàṣánà ẹnìkan pa gbọ́ ọ̀pẹ́ ìṣòro kan mo tún bá ìṣòro mọ́ ọ̀dọ́dọ̀ mi gbẹ̀ tí ó kọjá mo yìnbọn sí oṣù búlù rẹ̀ gbì ó tún dìde ńgbà yín ṣe ní sàmùsì kàbìkàbì lọ ẹlòmíín yìnbọn sí lọ́ba ló lò ń pa mọ́lá ìwọ kọ́ pa èmi mọ́ pa yọ̀ọ̀dà ńgbà tá a péjọ tán tá a parò tí gbogbo yẹn wà ń bẹ pé ọ̀dà tá a lọ́pẹ̀rẹ̀ ilé mi mọ́ pa ẹgbẹ́ polọ́kọ mọ́lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mo ti yìnbọn sí wọ́n ti pọ́ da lápá ọ̀tún ẹnì kejì tó wà ló ń gbà ọba rẹ̀ kú ẹ̀ ní ikùn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún òsì ní bá rẹ̀ ti bá òun náà sàtún yarí mọ̀dọ́rà ńgbà á sì máa kọ́ra ìbọn tẹ́mi ń lò ṣe ìfọ́gún ńgbà àwọn orí bọ́rìsì tí mo yìn sí pé ta ló wà ní bọ́rìsì ńgbà àwọn gbèsè ẹnu ọba rẹ̀ kọ̀ gbà ṣùgbọ́n tó máa jiyàn ní sàǹkó ló ní ìwọ ló ń pa ìwọ kọ́ lọ pa nǹkan kan àbísà ká má para mọ́ ní ó pín gbẹ̀mí jù ní wa mọ́lẹ́mì ìbáyàn já sí ẹran mo fún ọ lélẹ̀ ńgbà padà dẹ̀gbẹ́ mi ẹtù méjì níjọ́ kẹta la má dẹ̀gbẹ́ wọ̀ lábá tó dẹ̀gbó kan lọ sọ́nà àpapọ̀ ilé ìsàn lọ́nà kò sẹ́rù bí lábá tó dẹ̀gbẹ́ ọ̀sán mọ́ gbogbo wọn yìnbọn wọn pẹ̀ràn mọ̀pọ̀ yà kán bẹ̀ àtúnbọ̀ gbómi igbó kásíà lọ́nà aláwìyí ní igbó àwọn wọ́n ti kò ìjì òkú mo tún pa ẹtù kan ọ̀yà kan lọ́jọ́ náà mo sá pa ẹtù méjì ọ̀yà kan jọ náà bí mo sá sì ṣẹ́gun àwọn tí wọ́n bá mi ń ṣe ọ̀tẹ̀ pé ọ̀pẹ̀ràn so fún ìdílé yìí nínú iṣẹ́ ọdẹ tá à ń ṣe kò ṣeé lonú méjì inú kan ṣoṣo náà fi pé òsì ṣé ẹ rí pé wá náà òun náà burú kódò burú ju gbé àdájẹ lọ torí pé àwọn èèyàn tí wọ́n dá ọkànjú ẹ̀ràn bẹ́ẹ̀ ló ń bá yìnbọn sẹ́yìn gbà ó tí ọba ẹ̀ ń bá pa wọ́n yarí pò ló ń sáyìn òun ló ń pa ni so ọ̀rọ̀ tí mo sọ ní sísè lọ bí ọdún 5 so iṣẹ́ ọdẹ ò easy nítorí wà ń bí iṣẹ́ ọdẹ kéyìn ò lóòótọ́ kọ́ méjì kẹrin ọmọ mọ́ ń lójú so fún ìdílé yìí ní tí ń bẹ́ẹ̀ ń di iṣẹ́ ọdẹ kò easy. A lọ sígbẹ́ ayáda ní 2022 ẹnìkan ló ti fẹ́ sí ìnáwó lọ́ba pé àpé káwá bò ń dẹ̀gbẹ́ ńgbà kó gbóhùn wọ́n bẹ̀rẹ̀ sí ilé ẹran sí àwọn ẹran tú gbà ẹni tí ó pẹ̀tupẹ̀tu ẹni tí ó pọ̀yàpọ̀yà nígbà tí wọ́n máa bọ̀ ọlọ́gẹ̀dẹ̀ ni mo rí gbìrà ìbẹ̀rẹ̀ mi bá mo fàdáyọ sí gbà mo fàdáyọ ẹlòmíì tó ń bí àti pé àti tibẹ́tibẹ́ òun náà ti fún ara yín bá sí gbà apá àkóńbẹ nígbà ọ̀pẹ́ wọ́n tó kó gbómi
àkógbò ní igbó ajé ọgbó bá tó dẹgbó mi wọ́n bẹ̀rẹ̀ tó lé ẹran sí a tó bẹ̀rẹ̀ sí dágbó kiri àwọn alájà wa ní dẹ̀gbẹ́ gbọ́ pẹ́ ní ìṣúró ìtọ́yọ nígbà ìṣúró ìyọyọ mọ̀kọ́ yìnbọn sí tàà ìbọn mi ọba nígbà táwa tó kógbó mi èmi náà mo tó padà rí lọ́ba dúró bá gbébọn sí gbẹ̀ẹ́ kódà níjọ́ náà ìtẹ́jú mi rí tí mo rírú ẹ̀ rí nígbà ọmọ inú ẹ̀ bọ́ọ̀lẹ̀ tán àtúnlé ṣòro kìíní tí gbẹ̀dúró ẹ̀ bọ́ọ̀lẹ̀ báyìí tá a máa bọ́ọ̀lẹ̀ nú ẹ̀ làbá tó ń wá àtàlájá ká tó lọ rókò ẹ̀ wọ́n fẹ́ tó mẹ́lì mẹ́ta làbá bá gbé ìṣòro ìdí àṣepẹ́ bàbá ìṣòro ìmúdá mo ní bàbá mo ní ilẹ̀ ńgbẹ́jẹ́ ńgbà gbọ́n gbé sáà kìtàn gbogbo ẹ̀ mo ní kí ló tó kù mo ní ọ̀yà là máa ń yìnbọn sí mo ní màá bó ṣòro náà tó lè síbẹ̀ tó tẹ́ bá yìnbọn sọ́yà gbà mí náà ọ̀yà náà gan nìsín ọmọ náà yà lè dálẹ̀ tẹ́wọ̀ yá tì tẹ́ ẹ̀ ní rí mo ti yin irú ẹ̀ rí ooru tí ó gbọ́ ọmọ náà yà dálẹ̀ ló nígbòòrú mo mọ̀ wọ́ ọ̀yà tí ó àfìgbà mo wálé akájá ká tó wá lọ ka ọ̀yà mi ó kú sí torí ẹ̀ lùnú ẹ̀ tán kù so n ti bẹ́ẹ̀ ń di iṣẹ́ ọdẹ lóríṣiríṣi bá kò yé kò ṣe sọ ní sọtán tá a bá lóun fẹ́ máa ron tó ń pàdé nínú gbọ́dẹ náà fi tọ́ bá àdòṣe tó róyà tó bá pẹran kò ní lè fún yàn jẹ mo yìnbọn sókété kan ní ọdún kan nígbà mo rúkọ kété ń ké díje tí mo àdá mi ti bọ́ọ̀lẹ̀ ǹjẹ́ ń kí òkété má lẹ̀ báyìí ẹ̀gbọ́n ọ̀gán mo gbá mú nígbà mo gbẹ́gbọ́n ọ̀gán mo fò kété ńlẹ̀ láàrin ọjọ́ 5 ọ̀gbádùn ara mi ẹ̀gùn tí mo rí nínú ọwọ́ yìí nínú àpàtàpàpè wọ́n fẹ́ tójọ́ 5 kí n tó mọ̀ pé ẹ̀gùn ní bẹ́ẹ̀ tí mo rò pé àgùn yọ ni nígbà tẹ̀ báyìí bí ṣọ̀mbọ̀ṣọ̀mbọ̀ ló tún mo ní ha ṣé n ti ń bẹ lọ́wọ́ mi ti ń dà láàmú n ti ń bẹ́ ń bí iṣẹ́ ọdẹ kò yí sí o kọ́nà ó sànù ká máa lọ rí ká máa bọ̀ rí ni àwọn ẹran gan ọ̀fẹ́ ká pọ́n ṣùgbọ́n àgàn ọ̀gbà fún wa tó ọlọ́run ló fi aṣọ lórí ká máa pọ́n n ti ń bẹ́ ń di iṣẹ́ ọdẹ tá a bá ní nẹ́fín tó bá rà lóṣù tó bá róyà tó bá pẹran ká bọ̀ yàn jẹ náà sì ní fa ọ̀kájú àtẹlómi ọ̀rẹ́ ẹran tó yìnbọn síbẹ̀ ọba mú ọba ti wọ̀lú á ló ló ń pa á lẹ́ràn wọn ni kòkó láti pé wá torí pé wọ́n bá àgbọn ẹ̀fọ́ lọ́mọ ń dìyàn lọ ni ṣùgbọ́n gbogbo orú ìlànà yìí àwa náà gbọ́dọ̀ mú mọ́ṣẹ́ ni torí bí ojú ogun ló jẹ́ ọmọ ẹranko tá a pa náà bí ìgbèyàn lo ojú ogun kò sí yàtọ̀ láàrin ojú ogun tó ọlọ́run nìkan ló ń gbé alékè àwọn ọ̀tá àwọn olùgbòdà àti pẹran wọn náà àwọn gan ọgbà ká máa pọn lọ́mọ nínú tá a bá fẹ́ dẹ̀gbẹ́ àwa ló sì tutù bá a ti fẹ́ dẹ̀ wà ní ìsìn tí wà bá ti tó àábọ̀ ògùn á sì tutù kó tù kọ́ fà ká lè lọ ẹran pa ká lè máa tẹ́lẹ̀ àtàmú kẹ̀kẹ́ òwú ẹni tá a bá ti tẹ́ mọ́ lẹ́nu ẹran tọ́ka bá sọ ẹnu ọ̀ká ní kú sí so àgbọ́dọ̀ máa sì yẹn náà máa ṣe tá a fi ní máa pàpàrà tọ́pọ̀lọpọ̀ ẹran là yín gbà mí tí lúgbò nífa yóò sì lọ kúrò àdánù ó lè jẹ́ láàrin ọ̀sẹ̀ kan àyìn bá sẹ́yìn tó kà àgbàdo ẹ̀já bọ́ báyìí ìjọ́ kejì á wá lọ bàbá olóde náà náà fẹ́ sí ìnáwó ńgbà náà lọ́dún náà á wá ìṣòro ńjọ́ kejì wàhálà àárí lẹ́yìn ìgbọ̀nsẹ̀ kan rẹ̀ ní tó ló kú ẹ̀ gbogbo mi tọ́ lọ kú sí tọ́lú gbọ́ bá fún alẹ́ rẹ̀ kò ságídí kankan bẹ̀ ní tí wọ́n bá yọ̀ǹda fún ẹ̀mí ọ̀rá dànù ni yóò ní tí ojú mi rí ní ṣíṣe ọdẹ kì í ṣe kéré mi. níjọ́ wo ni mánigbàgbé fún yín nídìí iṣẹ́ yìí. ọjọ́ mánigbàgbé fún nídìí iṣẹ́ yìí lórí iṣẹ́ ọdẹ yóò jù pé ọjọ́ mo ti yin ìbọn èyí tí mo yìn sí àgbọ̀nrín tó jẹ́ èkì méje kó tó yípa wá ṣubú lulẹ̀ tá a wá bá àdó jàmá nínú ẹ̀ tá a fi ṣe ìkíní iṣẹ́ ètùtù tí mo sọ pé olóòdè mi gbà mọ́ wá pè tá a kọ́ tán n tá a bá ń rìn rí ìrú ní wàá sọ pé ìlànà báyìí ni pé máa bá wá oyún tó rí tí wọn bá ti lò nílànà báyìí fún tí wọn fi ṣàṣejẹ fóbìnrin yóò bímọ ni tí ó sì pé bọ́yá ìjọ mánigbàgbé tí ì lè gbàgbé nù tọ́rọ́ jẹ́ tí ọjọ́ mi lójú gan. ìjọ ọdún yẹn ń kọ́. ìjọ ọdún mi níbi iṣẹ́ ọdẹ náà níjọ́ tá a lo oko tá a ti ní kódà a lè má ti lọ gbọ̀nsẹ̀ jù ilé ó ti kún fẹ́ràn bá a ti ń pọ̀yà láàpẹ̀tù láàpẹ̀sùrù níjọ́ ọdún náà mi àtijọ́ mo tún fẹ́ ṣe ìnáwó ọjọ́ ìjọ́ ọdún náà mi tábìlì mo sì fídọ̀mù tí mo bẹ̀gbẹ́ àwọn ọdẹ mi jọ mí lójú ńjọ́ náà apá àgbọ̀nrín 3 apá ẹtù 5 ọ̀yà ó tó 4 lọ́dún náà so ìjọ́ ọdún náà mi gan-an lórí iṣẹ́ ọdẹ. kí ló fà á tí oko ọ̀dọ̀ yín fi rí bẹ́ẹ̀ ńjọ́ náà. tó fà á tó fi rí bẹ́ẹ̀ ni pé inú wa konú a sì ṣe dáadáa síra wa a sì òsì ìta ní ká má máa ṣe tá a ní ká ṣe òsì inú kan tẹ́jú ńlá lò fúnra wa
ayọ́nu síra bó sì kò lẹ̀. tí gbogbo ọdẹ tẹ bá dẹ̀gbẹ́ ilẹ̀ máa pẹran tó pọ̀ báwọn. gbogbo ọdẹ kọ́ kí ló fà tọ̀dọ̀ wọn. tó fà á níbò mí ni pé tẹ bá bẹ́ lómi dègbè lè mọ́ pa kankan a máa dègbè mẹ́ta sí lómi tá à ní pa kankan. kí ló fà. tí fà náà ni pé ìgbà míì wà ìdíwọ́ a máa fà tínú ọba konú a máa fà ta ló ń dira wọn lọ́wọ́. àwọn ọdẹ náà ni àwọn ọdẹ náà ni kò sí. tá a ti fẹ́ jọ lóko. wọ́n ṣe bẹ́ẹ̀ èmi nípa ìwọ nípa ni èmi nípa ìwọ nípa ni wọ́n fẹ́ kó kọ́ fáfà ó kọ́ mi ó jáde pé èmi mọ̀ pẹ́rẹ́ níjọ náà n ti fà gan jù náà kódà bẹ́ẹ̀ bá yin ìbọn mẹ́wàá ságbọ̀n ẹ̀ níbi kankan gbé bẹ́ẹ̀ ni àti sí competition àgbà ní àwọn apágbọ̀n ni tí wọ́n fẹ́ lò ń bàdàn wọ́n fẹ́ nìkan ní mọ́tò wọ́n gbọ́ ẹni gbàmọ́ sí àràgbọ̀n nípa gbogbo nǹkan yìí àárín gbọ̀n rẹ̀ ni torí pé inú òkú èmi ní pa ni iṣẹ́ táwọn èèyàn ló ń jọ náà ọ̀n fà tá a fi máa di àwa lọ́wọ́. kálukú ó lo òǹfà. bẹ́ẹ̀ ni òǹfà ẹran ìwọ ní ń pa èmi ní ń pa. èmi ní kọ́ yìnbọn èmi ní ẹlòmíín ṣe níbi kíkẹ́ ìbá tí yìnbọn tí ọmọ ọba tí yìnbọn pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yìnbọn mẹ́wàá yóò máa pàṣà náà ni àfẹ́ ń bá máa ajá wúre tọ́ba yìnbọn tí ọba tí yìnbọn lẹ́ni tó gbé nǹkan lọ pé kó wọn pọnra ẹnì ká pa kankan. so ọmọ ń wáyé dáadáa. ojú ẹ̀yìn ọ̀dẹ́ ń rí o. ó ń rí o kọ́nà kọ́ sàánú wa ni kọ́ là wá. ànídàmú ẹ ṣeun. nínú wíwò tẹ́ wò ẹ ti ń rí àwọn nǹkan kankan ń bẹ kí ni tẹ́ ẹ rí èrò wo ló wá sẹ́yìn lọ́kàn ẹ jẹ́ àmọ́ ní comment section ẹ share fídíò náà kẹ́ ẹ dẹ̀ subscribe kẹ́ ẹ lè fi ṣàtìlẹ́yìn fáwọn fídíò tuntun tẹ́ ẹ tún máa wò lórí Aláṣeyọrí TV ẹ máa wò ó.